A kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Olódùmarè tó bá ti ń fún yín ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn Ògúnbíyì aka Maswera for the power leaders. Tẹ bá wọ ọwọ́ àlàáfíà mi níbí ẹ rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgbó, ẹ rí i pé ẹni ńlá ló ṣe ńlá ní ìdáwọ́ àmì bíbà ilé nìyí. Ó jẹ́ kẹ́ mọ̀ pé kí tó lè gbéyàn wá sórí ètò ẹni yẹn ó ní fọ̀n, ó lè kọ́ná, wọ́n ní ipa nínú nǹkan tá à ń ṣe yìí tí ó wà kí n ṣe ipa kékeré, ipa tí ò ṣe fọwọ́ rọ́. Fún ìdí èyí ìyá wa tó bá wa pé àwọn tó wà ní kí a tó bẹ̀rẹ̀ ní kíkún. Mo kí gbogbo ilé ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú ìfọmọ èèyàn ṣe, ẹ kú àmúmọ́ra, ẹ kú ìgbàláàyè, ẹ kú àmúmọ́ra bí ojú ọjọ́ ṣe rí ní ilẹ̀ Yorùbá. Àmàkí yín o, kò síbi káàsà lọ, ìlú ẹni náà nílùú ẹni, ibẹ̀ náà bí wa sí, ibẹ̀ náà la dàgbà sí títí dọjọ́ òní. Àdúrà mi ni pé gbogbo ìnira tí wàá ń bẹ́ẹ̀ Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ ká mọ̀ níra rẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run. Gbogbo jíńjà lọ́tún jíńjà lósì Ọlọ́run ní jẹ́ kí gbogbo wa ní. Ẹ ṣé gan ni ìyá wa dárúkọ ní orúkọ àbí sọ ní fáwọn èèyàn. Lóòótọ́ ni gbogbo wa mọ̀ yín pé àyà Yorùbá ìyá olóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ owó orúkọ yìí. Orúkọ mi ni Jagun Khadijat Taiwo Olúwaṣẹ́kùdáyọ̀. Kábíyèsí lédè ọmọ bíbí ìlú Ṣàgámù Rẹ́mọ. Ṣé fórúkọ lóru ìyá wa Jagun. Màmá ẹ̀yin tẹ wà nílé tẹ báwo lọ wò bọ̀ ẹ rí pé ó ṣọ̀wọ́n kẹ tó rí ìyá wa lórí afẹ́fẹ́ torí pé kí ni àgbà tó bá lómi nínú kì í pariwo gbọ̀ngàn. Ìdí nìyẹn tí ẹ̀jẹ̀ kí n fi bẹ́ẹ̀ gbé láti ní kájú àti tó bá pọn tó bá ṣe kókó tó bá pọn dandan. Màmá ìròyìn kan jáde lálẹ́ àná ó wà nídìí tí mo ṣe wò pé kí n gbé yín wá. Ẹ̀yin ènìyàn wa nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ó bà mí nínú jẹ́. Kódà mo fẹ́ lè sọ pé omi jábọ́ ní ojú mi tí ò dẹ̀ wọ́pọ̀. Ìyẹn ni ìròyìn wípé ẹni tó jẹ́ ọmọ bàbá wa bàbá wa Sọ̀ní Àdé a gbọ́ pé wọ́n ní wọ́n jí wọn gbé. Nígbà tí mo gbọ́ pé wọ́n jí bàbá ládùúgbò contribution táwọn bàbá ìtìlẹ̀ sí society, mo wá rántí ọ̀rọ̀ kan tí bàbá wa olóyè Sunday Igboho máa ń sọ àti bàbá wa emeritus merited intelligent distinguished integrity professor Adébánjí Akíntóyè tó máa ń sọ wípé ìjà tá à ń jà yìí kò ń ṣe fọwọ́ tá à ń jà nìkan fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Nígbà tí mo lè wo dáadáa mo rí pé bàbá wa yìí wọ́n sí nínú movement wa yìí. Yorùbá dẹ́rìn ìta bá ń jà pé ká púpọ̀ ìyẹn ní ẹlẹ́kejì Yorùbá ò ń ja ìjàjà dídí. Fún ìdí èyí ni mo fi rò pé kí n pe ìyá wa wọ́n wá sọ wọ́n nǹkan bíi mẹ́rin la mú wá fún yín ta fẹ́ sọ̀rọ̀ nílẹ̀ ẹyọ kan sì nílé. Ìyá wa nígbà tẹ gbọ́ ìròyìn ní àti ẹnu ọmọ bàbá tí wọ́n jí bàbá àwọn gbé, ẹ má bínú ìyá wa ò kí lẹ rí sọ̀rọ̀ ni. Ẹ dákẹ́ ọmọbìnrin gbogbo yìí. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo kà á nínú Vanguard torí pé kì í ṣe pé bóyá ahèrò yìí ìròyìn ní àhẹ́ta ìṣàrí gbọ́ ìṣàrí sọ.
inú Vanguard òun láti rí kà ó sì yà mí lẹ́nu ó bani lọ́pọ̀ jẹ́ ó ní pé bàbá Sunday ọmọ Adéníyì ọ̀rẹ́ ló jẹ́ sí àbúrò tèmi ìlú dárúkọ àbúrò mi tí Sunday bá ń jó tí bàbá Adéníyì tó bá ń jó báyìí ijó tó bá wà lẹ́sẹ̀ tí àbúrò mi náà bá ń jó ẹ máa rò pé bàbá Sunday ọmọ Adéníyì òun ló ń dodo yẹn ẹ dákẹ́ mọ́ bínú o so ìgbà tí ọmọ yẹn wà pariwo láàárọ̀ tí mo gbọ́ nínú Vanguard newspaper kí ló ń ṣẹlẹ̀ Sunday Adéníyì wọ́n ti gbé àárín àwọn ọmọ yìí wà. Sunday Adéníyì. Sunday ọmọ Adéníyì ni àwọn Sunday Adéníyì lórúkọ yìí. Ó ti àwọn èèyàn ní mọ̀ ọ́n ṣẹ́gun kí bàbá tiwa olóyè Sunday Igboho náà. ó bára bọ̀. kábíyèsí olúwa mi ò wá. Sunday Adéníyì ni Sunday Adéníyì Igboho ṣá ìyẹn dẹ̀ ti pariwo ọmọ tìlú ó dẹ̀ ti pariwo látijọ́ ìpèhè ẹ̀yin ọ̀tọ̀kùlú mi ẹ̀yin tẹ̀jẹ́ alágbára ìlú kankan ẹ jẹ́ àpawọ́pọ̀ ariwo kan ń jí àwọn èèyàn mi pé wọ́n pa àwọn èèyàn mi wọ́n rè fún wọn òun lòún pa látijọ́ yìí ẹ wá omi tó wá tún dá sílẹ̀ yìí àwa mọ̀ àti ìlú sọ̀rọ̀ kí bàbá Sunday kí Sunday Adé tó jẹ́ Sunday Adéníyì àti ìlú sọ̀rọ̀ àti ìlú mọ̀ tọrọ wọn máa já sí o èyí tá a sì kà ní pépà òun la sì gbọ́ o ṣùgbọ́n àdúrà mi ni pé gbogbo ibikíbi tí Sunday Adé tó bá wà lẹ́yìn ọlọ́run bá kódà kó bá a dáàbò bò ó ọlọ́run bá kó bá a dáàbò bò ó kódà bójú owó náà fẹ́ gbà ní kọ́lọ́jọ́ kan ti tètè bàbá yìí lẹ̀ kó má a dàbí ti àwọn kan lánàá. lórí ìwà làṣà. ọlọ́run bá kó bá a dáàbò ẹ̀ gbogbo ibikíbi tó bá wà àwọn tó bá wà lọ́bẹ̀ ọlọ́run bá kó bá a fọwọ́ tọ́ wọn lọ́kọ̀ ọlọ́run bá jẹ́ kó ti tètè bí ti bàbá yìí láìpẹ́ láìjìnà ká gbọ́ dáadáa nínú wọn. ṣùgbọ́n tó bá yẹ pé láti ìgbà yìí ta ti ń pariwo ẹrú bí ọmọ wa Afẹ́nifẹ́re tí wọ́n gbé níjọ́ kìíní àná. youth leader. àwọn sọ pé àwọn gbọ́ nǹkan tí Sunday Adéníyì Adéyẹmọ Ògbóló sọ wọn sọ pé wọ́n gbọ́ nǹkan tó ń sọ láti gbọ́ ẹ wo tí wọ́n máa ní APC tí wọ́n pa tí wọ́n tún gbowó wọ́n pa wọ́n gbowó wọ́n tún pa tó bá yẹ pé ìgbà tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà tó ti pariwo láti jọ yìí tí gbogbo wa bá ti pawọ́ pọ̀ ká ti gbọ́ nǹkan tó ń sọ wọ́n máa sọ pé jàǹdùkú ni wọ́n máa sọ pé tọ́ọ̀gì ni ọmọ Sunday tọ́ọ̀gì máa ní jàǹdùkú máa ní ẹni tí ò kàwé ẹni tí ò gbọ́n. kábíyèsí lẹ́dùnmáàrè kò kàwé ṣùgbọ́n ó dúró pé sẹ́ àdéhìí pa àwọn èèyàn ni nínú Sunday mélòó ló wà ta. kò sí o. Sunday Igboho mélòó ẹ̀yọ̀ kan tiwa náà ló wà. ló wà ta ó sì ẹ̀yọ̀ kan ìkan náà ló wà. sọ́ba yìí pé gbogbo wa ti jọ sọwọ́ pọ̀ ó ṣeé ṣe ká má gbúrò ara bíi mọ́. ṣùgbọ́n àwọn èèyàn wọn ò sọwọ́ pọ̀ igbe Sunday ò mọ̀ mí igbe Sunday ọmọ Adéyẹmọ kúrúùtù ní ẹni tí ò lè fi bí ìdòkan kí ni dàdúkú ní ebi lálẹ́gà ló ṣe dàdúkú lẹ́yìn ẹgbà kan Sunday ọmọ Adéníyì òun náà ló dòṣà ńlá lẹ́yìn ẹ̀yẹ lọ gọ́gùlẹ̀ ẹ lọ sí gọ́gù kẹ́kọ̀ọ́ Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣà gọ́gù ó gbé jáde fún yín. Ìgbòho yẹn kó ti wá di signature. ní sọ gbogbo ẹ̀ lọ sọ̀rọ̀ bí ẹ̀sìn kẹ́yìn rẹ̀. ẹ ṣe gan ni ìyá wa tábàwò lọ wò bọ̀ a rí i pé ní ilẹ̀ Yorùbá torí ọ̀rọ̀ ilẹ̀ Haúsá ò fi bẹ́ẹ̀ kàn wá tó yẹn tiwa ni tiwa náà màmá lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tó ń jí wa gbé tó ń pa wá níbi kí lẹ rò pé a lè ṣe tàbí ta ti ń ṣe tàbí tí a fẹ́ ṣe tàbí tí a sì máa ṣe tó lè jẹ́ kí gbogbo ohun tí wọ́n ń pè ní insecurity kó má kanlẹ̀ Yorùbá. mo fi dédé àsìkò yìí mo fi kí àwọn ọba wa
mo tọ́ríba forí adé mo ṣe kábíyèsí o látọ̀rí bàbá wa Onírìṣà ẹni tó fi kékeré jọba tó fi kékeré joyè. Mo kí bàbá mi Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ Ìjẹ̀bú land. Mo kí Aláàfin of Ọ̀yọ́. Mo kí bàbá wa Aláké. Ẹ̀gbá land Aláàfin of Ẹ̀gbá land. Mo kí Akárìgbò of Remo land. Mo kí gbogbo àwọn ọba mo fi gbogbo àbá tí mo dáàbò mo fi gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá. Mo ṣe kábíyèsí forí adé. Ọmọọba lèmi náà o. Ọmọọba lèmi náà. Tí ó bá jẹ́ pé láti ìgbà tá a ti ń pariwo tá a ti ń kéde síta tí wọ́n bá àwọn ọba wa wọ́n ti bá a sowọ́ pọ̀ ó ṣeé ṣe Ògùn ṣètì ní Ọ̀yọ́ ṣètì ní Oǹdó ṣètì ní gbogbo ilẹ̀ Yorùbá ó ṣeé ṣe kí àwọn aráàlú kí wọ́n má rí ààyè tó pọ̀ tó báyìí nílẹ̀ Yorùbá wa ṣùgbọ́n àwọn kábíyèsí wa àwọn olóṣèlú wọ́n ti gbàgbára lọ́wọ́ wọn. A lè fi gbogbo ara bá wọn wí a dẹ̀ lè tún bá wọn wí torí tí wọ́n bá stand on their own. a máa dúró tì wọ́n. Mo rántí àwọn bàbá mi kan láyé ìgbà bàbá wa tí bàbá kan náà lọ́wọ́ bàbá wa ọ̀dẹ́mọ̀ fi ṣàlà àti bàbá wa Bàbíntìn Àṣàyè ológèrè ọ̀fọ̀gèrè. Ní ìgbà yẹn tí wọ́n ní wọ́n tẹ̀lé Awólọ́wọ̀ wọ́n ṣe gbá wọ́n ṣàwọ́ ó tún kú bàbá kan tó ṣe kẹta omi ìrántí ṣùgbọ́n àwọn méjèèjì ló kúkú lájì wọ́n ní wọ́n tẹ̀lé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn bàbá yìí máa dúró lórí ẹsẹ̀ wọn pé sẹ́ àwọn ò lè padà lẹ́yìn Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Àwọn ìjọba náà ọjọ́ kìíní àná wọ́n gé owó oṣù àwọn bàbá yìí pátá wọ́n sọ di kọ́bọ̀ kan péré tí ó tó wọn mú ni. tí wọ́n sọ fún olóṣùgbà yẹn àwọn bàbá yìí ò torí ẹ̀ bínú wọn ò dẹ̀ torí ẹ̀ mìíràn wọn ò torí ẹ̀ padà lẹ́yìn Awólọ́wọ̀. Tí ó bá jẹ́ pé gbogbo àwọn ọba Yorùbá wọ́n dúró lórí ẹsẹ̀ wọn pé sẹ́ẹ̀ àwọn ò ní lajúlẹ̀ kí àwọn tí àwọn jọba lórí rẹ̀ kí wọ́n mọ pa wọ́n báyìí ó ṣeé ṣe ká fi bara wọn lẹ̀ lọ́wọ́ àwọn agbénipa. Ṣùgbọ́n àwọn bàbá yìí ó mà ṣe o àwọn olóṣèlú ló kò tó pàṣẹ fún wọn ọba ò lẹ́nu ọ̀rọ̀ mọ́ ọba ò lè pàṣẹ mọ́. Ẹ̀yin bàbá mi wọ́n tún ṣe kábíyèsí forí adé. Báwo lẹ ṣe fẹ́ gbára yín lẹ̀ lọ́wọ́ àwọn olóṣèlú tí ẹnu yín tó máa tó ọ̀rọ̀ lórí ilẹ̀ Yorùbá. Bóyá ẹ sì pera yín jọ ní o tẹ́ ẹ ṣe ní tí o tí gbogbo orí adé ilẹ̀ Yorùbá tẹ́ pera yín lọ tẹ́ ẹ ṣe ní tí pé àníṣẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọjọ́ kan la fẹ́ gba gbogbo ẹ̀ wọlé. Tí àwọn ọmọ yóò dúró gbogbo àwọn ata dúró àwọn Àgbẹ̀kọ̀yà yóò dúró àwọn OPC yóò dúró àwọn Sọ̀lúdẹ̀ náà dúró gbogbo wọn pátápátá àti gbogbo àwọn security àwọn tó ń ṣe ìgbéga jáde nísìnyí gbogbo wọn pátápátá lápapọ̀ tí wọ́n tẹ́ pè wọ́n jọ tẹ́ bá wọn ṣe meeting pé ẹ̀yin ọmọ wa yìí o àníṣẹ́ báwo ni a ṣe fẹ́ gba àwọn èèyàn tó wà nínú igbó tí wọ́n pèsè oúnjẹ fún wa jẹ báwo lọ ṣe fẹ́ gbà wọ́n lẹ̀. wọ́n pèsè oúnjẹ fún wa jẹ. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń bẹ̀rù àti lóko aṣèrá nìkan lẹ́nu jọ́ mẹ́ta yìí àwọn obìnrin kan wá láti ìlú kan. ọ̀rọ̀ náà tó ṣe. Bẹ́ẹ̀ ni nínú oko Abẹ́òkúta yẹn. Màmá bẹ́ẹ̀ ni. ẹ tún wà bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni. Màmá gbà wọlé máa ń sinmi gan-an. Ọlọ́run bá kó dákun nínú ọlá ńlá rẹ̀ ó túbọ̀ fún wa ní oko ẹ̀mí gígùn àtàrà líle káàfi sílẹ̀ Yorùbá. ó tó di pé ẹ máa tẹ̀síwájú má bínú ìyá wa kẹrẹ mọ Yorùbá ẹ jẹ́ ká mọ ìyá àwọn ìyá yìí o nígbà tó wà láyé nísì ẹ jẹ́ àfìfẹ́ hàn wọ́n o àwọn ìyá yìí ohun tó kùnrin 1 million mi ò lè ṣe àwọn ìyá yìí ṣe perfectly ọmọ Yorùbá ẹ jẹ́ àtọ́jú àwọn ìyá yìí irú àwọn ìyá báyìí ṣe ọ̀wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọn ọmọ ló ń gba ráìsì mo fi Ọlọ́run tí wọ́n gbò jẹ́ ìwọ́ búra fún yín mo fi Ọlọ́run búra fún yín pẹ̀lú bó tún ṣe wá nìyí wọ́n di gàrí wọ́n di ẹ̀wà wọ́n di ráìsì wọ́n di milk wọ́n di tíì gbogbo tẹ́nu jẹ ni wọ́n bá mi dì wá kẹ́lẹ̀ mọ̀ pé àwọn ìyá ilé wọn ṣe tẹ́lẹ̀ ń pa ṣùgbọ́n ọmọ Yorùbá já tọ́jú àwọn ìyá yìí
kó má jẹ́ pé ńgbà tó bá wá lọ tán làwa máa mọ iyì wọn. Ẹjọ́ abẹ́yìn nìyẹn náà ìyá jagun lórúkọ wọn kò sẹ́ni tẹ́ bínú movement àwọn tẹ́ bá ẹbí wọn wá connect yín mọ́ wọn kẹ́lẹ̀ pé mí náà máa connect yín mọ́ wọn ìyá dáadáa ni wọ́n o àwọn ìyá tó dúró tọ́ tí olóyè Sunday Igboho tí wọ́n mí sẹ́ àwọn ìyá tó lè sọ fún olóyè Igboho lélẹ̀ pé ọmọ mi má jà ẹ̀yà báyọ̀ tí bàbá òde ìlú rẹ̀ ìyá mi máa sọ̀rọ̀ lọ. tọ́ o ṣeun nígbà tí àwọn ènìyàn tó wá látòkò wọn jọ ìwà ìkan dáhùn ní wọn ní àwọn Fúlàní wọn ti rí èkó mú obìnrin fi Ọlọ́run bá ṣẹ̀rí ó kọjọ ìwọ̀n obìnrin yẹn sọ̀rọ̀ báyìí ara mi sì ń gbọ̀n àwọn méjì. ẹnjìnìà ìwọ́n tó wọ́n wí ní ẹnjìnìà. wọ́n ní wọ́n wà lóko wọn àwọn bọ́n ṣe sọ ṣùgbọ́n àwọn ọkùnrin wọn wọ́n dìde tó ṣe pé àwọn ṣẹ̀dẹ̀ wá ń lóko nígbà táwọn obìnrin tí wọ́n ń dáko tí wọ́n ń pèsè oúnjẹ tí wọ́n ń kó wá sàárè ìtàwọn àrà tá à ń jẹ sí àwọn ẹni tá a wí àwọn ẹni bí yìí tí wọ́n jẹ́ kán gbádùn lóko ẹ̀yin bàbá wa tẹ́ ẹ pera yín lọ bàálù kí lẹ wá ń ṣe. kí lẹ ń ṣe ẹ ń gbọ́ o gbogbo ẹ̀ pápátá lẹ̀ ń gbọ́ ẹ ń gbọ́ lórí social media ẹ ń gbọ́ lórí rédíò ẹ ń gbọ́ lórí ẹ kà lórí newspaper kí lẹ gbé ṣe kí lẹ dìde ṣe kí lẹ ṣe ṣe. ẹ bá àwọn ìjọba ẹ bá wọn sọ̀rọ̀ àwọn tí wọ́n lè kójọ nínú gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà àwọn kí wọ́n ṣe máa fọ́n wọ́n sọ púpà ẹ̀ mo ti gbàgbé orúkọ àtàwọn fìdíhàntì àtàwọn hunters ó tún kó àwọn kan tí wọ́n dà síta lẹ́nu ìjọ mẹ́ta yìí àti civil defence ìrántí orúkọ wọn mọ́ tí bàbá wa tó ti kú ọba gọ́vnà Odòsè Àmọ̀tẹ́kùn ayé ló da orúkọ wọn sàfihàn kí wọ́n ìkókù wọn ṣé ọ̀pá tó ń gbé dání yẹn ọ̀pá tó fi pàkẹ́rẹ́ lóko. Sakabula. ṣé ìyẹn ló máa gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn ẹni tá a wí. ẹ̀yin bàbá wa ẹ dákun èmi fi orí adé bẹ̀ yín ẹ bá wa bá àwọn federal government sọ̀rọ̀ kí wọ́n ìkókù wọn tí wọ́n bá ìkókù wọn tí wọ́n ra irinṣẹ́ fún wọn àwọn ẹni yìí á lè bọ́ sóko wọ́n á lè bọ́ sóko wọ́n á lè lọ gba àwọn èèyàn wálẹ̀ arútọ́ wọn ní àwọn kan náà máa wá ṣe aláàbò fún wọn ní Lagos State nílẹ̀ Yorùbá àwọn kan máa wá láti lu wọn wọ́n ń bọ̀ wá ṣe aláàbò fún wọn ní Lagos State ìṣẹ̀lẹ̀ ẹ̀ka fọwọ́ bojú àwọn ọmọ Yorùbá gbogbo ẹni tẹ́ wà lẹ́kọ̀ọ́ ní ìgbà tí àwọn kan sọ pé tó ń bá Tinubu dà kọ̀ọ̀kan gbogbo ilẹ̀ ká sọ fún wọn ẹ kọ́ dìgbà sọ́wọ́ gbogbo nǹkan tí ìbílẹ̀ gbogbo ẹ̀ka pátá lẹ kó sọ́wọ́ ọ̀rọ̀ òkè o tẹ́ ẹ ṣépè tẹ́ ẹ ṣépè fún àwọn ẹni yẹn ẹ̀yin bàbá mi nílùú Èkó tẹ́ ẹ jẹ́ lẹ́sìn àbáláyé wọ́n sọ pé àwọn Fúlàní ti gbèkó kan ẹ dákun kí lẹ ṣe o ẹ mà kóró jáde ẹnu kò mà kọ ẹyin èso mà jáde ẹyin kí la tó ń ṣe ẹyọ mà jáde kí gbogbo ń kẹ máa fọ rẹrẹrẹrẹrẹrẹ kẹ máa fọ rẹrẹrẹ gbogbo nǹkan tẹlẹ ṣàgbára tẹni lágbára Yorùbá kẹ fi bá ara bí ìjà gbogbo yín mà sùn ẹ fọwọ́ lẹ́rọ̀ wàlẹ́ àánú ń ṣe ní. ẹ máa lọ sí òkun kẹ lọ bọ́ọ̀kù sọ̀rọ̀ ẹ lọ sọ́sà kẹ lọ bọ́sà sọ̀rọ̀ ẹ bu yẹpẹ Èkó tẹ́ ẹ bá gbogbo wọn sọ̀rọ̀ pé àwọn tí wọ́n wá káwa mọ́ yìí ẹ dákun ẹ gbà wá ẹ̀yin alálẹ̀ ẹ̀yin bàbá ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tí wọ́n bá ta sílẹ̀ nígboro Èkó wàhálà ẹ̀jẹ̀ wọn mọ̀ bí yín o ẹ̀jẹ̀ wọn bí yín o ẹlẹ́dàá wọn bí yín torí pé kí ni ẹ ṣojúṣe bàbá lórí àwọn ọmọ yín kó tó dúró bẹ̀rẹ̀ náà. ẹ ṣe mo dúpẹ́ gan ni ìyá wa torí àkókò àárí àsìkò muso. àròjọ muso lókun àròjọ muso lókun fòdì bọ́t kí ó tó di pé a máa yàn jáde ìyàwó ẹ̀mí bínú náà ẹ jọ ó ní ìbéèrè kan táwọn olólùfẹ́ mi tí wọ́n ti ní kí n gbé tipẹ́tipẹ́ ṣùgbọ́n nítorí pé ráyè èní ìgan ẹ̀wọ̀ ọmọ Yorùbá èní ìtẹ́ máa mọ bí mo ṣe wọ́ ìyàwó kò jọ wíwọ́ kò jọ fífà torí màmá jẹ́ nìkan tó yẹ pé wọ́n nígbàgbọ́ nínú ká máa polówó àbí ká máa polówó ara wa ìyàwó jẹ́ nìkan tó yẹ pé wọ́n máa ń sọ̀rọ̀ kan fún wa wọ́n á ní tọ́lọ́ bá ti rí ẹ ó ti tàn àwa Yorùbá la máa ń sọ pé tọ́lọ́ bá rí ẹ jẹ́ kéèyàn rí ẹ jẹ́ kọ́lọ́run rí ẹ ní èyí ìyá ẹ̀ Ọlọ́run gbọ́
màmá mo fẹ́ bi yín pé kí ló wá special tàbí kí ló fà á tàbí kí n sọ pé kí ló bá dé tí ó dé stage pé olóyè Sunday Igboho ó sọ yín dìyà báwo lẹ ṣe mọ̀ ṣé ilẹ̀ tó wọn dàgbà ni. ọ̀rọ̀ fi síbẹ̀. Láti ìṣẹ̀lẹ̀ dùn náà. mo ti máa ń bàbá náà máa sọ ní afẹ́fẹ́ o. mo ti máa ń gbọ́ ọkọ̀ Sunday. mo ti máa ń sọ mo ti máa ń gbọ́ ọkọ̀ Sunday mo ti máa ń gbọ́ ọkọ̀ gbọ́ọ̀kọ̀. mo sàmì ọjọ́ kan ní ìsàmọ̀ tó ń pè ní. kò sẹ́yìn ẹbí wọn. Sunday bó ti. ìyákù ni. ìyákù ọlọ́mọ gba Sunday lọ́wọ́ rẹ̀ kó má sì ṣèjà mi náà gbà lọ́wọ́ rẹ̀. kó má gbà wá náà lọ́wọ́. kó má sì ọ̀gá tí mo fi ń pọn gbogbo yín ò ní tú o. àmín àṣẹ o. ọlọ́run bá mi gbé dẹ́ndẹ́n àṣẹ ìdùnnú rẹ̀. so ọjọ́ tí màá lọ sílé Sunday pé màá kọ́kọ́ rí Sunday sójú kí ló ṣẹlẹ̀ ọjọ́ náà. aláṣẹ mítìn lọ́dọ̀ bàbá wa kan. bàbá Ọlásùnkànmí Àgbẹ̀kọ̀yà kọ́lọ́ba àforíjì bàbá yẹn. ṣọ́ba ti kú ni. bàbá Ọlásùnkànmí ti kú. ṣé kò kìí ṣe ẹni tẹjọ lọ bá bọ́ọ̀lù Sunday Igboho. ó tì ọdún ẹ̀ láti pàdé. ọ̀dọ̀ bàbá Ọlásùnkànmí láti pàdé. so aṣáǹbàbọ̀ ńjọ́ yẹn wọ́n bá ń sọ̀rọ̀ security. ìgbà tó wá yá èmi dẹ̀ tó wà nínú ẹgbẹ́ kan ẹgbẹ́ tí mo wà yẹn apọ̀ ń bẹ̀ gan àwọn èèyàn gàgàgàgà ní diaspora. àwọn láti pọ̀jù. gbogbo ọ̀nà wà mẹ́ tí wọ́n bá ní wọ́n ń jà ní gàngàn ìgbà ni wọ́n pa Bọ́rọ̀dé. ìtàbùlì Fatai. bẹ́ẹ̀ ni Dr. Fatai Bọ́rọ̀dé wọ́n pa kí làwọn fẹ́ ṣe sí nǹkan yìí. bẹ́ẹ̀ ṣé wọ́n bọ́ kù ní àbí báwo ló ti pa ọ́. Bọ́rọ̀dé wálé láti Amẹ́ríkà ó wá dá oko nílẹ̀ ní ilẹ̀ Yorùbá nílùú wọn ní gàngàn. ó ra acres of land. láti lè dá sílẹ̀ fáwọn ọ̀dọ́. pé kí àwọn ọ̀dọ́ wọ́n máa wábẹ̀ wọ́n máa ṣiṣẹ́ gbogbo oríṣiríṣi nǹkan tẹ́ ní jẹ pátá làbọ̀rọ̀dé ló gbìn. so àwọn màálù àwọn Fúlàní wọn wá kó màálù wọn fi lọ jẹ oko Abọ́rọ̀dé ọ̀rọ̀ yìí dá wàhálà lẹ̀ ó dá jọ̀gbọ́n lẹ̀ wọ́n lọ sọ́dọ̀ kábíyèsí wọ́n lọ sọ́dọ̀ local government wọ́n lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n ṣe gbogbo ẹ̀ sí náà ṣàdédé náà lọ ká bàbá ìlọ́kù tí wọ́n sì pa ìgbà tí wọ́n pa àwọn tó wà ní diaspora tó jẹ́ tí wọ́n mọ̀ dájúdájú ara wọn táwọn gan wọ́n ní ẹnìkan tó ṣe pé òun àti Abọ́rọ̀dé classmate ni wọ́n Dr. Ifábùkúnmi Dr. Fab so wọ́n jọ lọ sí Unilag ni ó dẹ̀ wà nínú ẹgbẹ́ tí mò ń sọ yìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe ní ti báwọn náà ti ṣe wọ́n bá ní òkè ẹ jẹ́ káwọn sọ fún ìyá Àjàgbé bóyá wọ́n lè lọ sí Ìgàngàn pẹ̀lú bí wọ́n ṣe ń ròyìn iye tó gèètì tí wọ́n máa kàn ní Ìgàngàn wọ́n tó dọ́pọ̀ Sẹ́ríkì Ìgàngàn. láǹtì Haúsá. iye tó gèètì iye gbogbo ẹ̀ tí wọ́n máa kàn. àwọn security post ni wọ́n sọ ó lè tí olórí burúkú máa ní sáájú tó fi àwọn ọmọ ẹ̀ sí tó kó bọ́lé lọ́wọ́ tí wọ́n búlọ̀kọ̀ ní. wọ́n tó dé bẹ̀ báyìí èèyàn afẹ́ẹ̀kan tó gèètì bíi 6 àbí 7. so nìkan ló wá bàbá bá ń gbọ́pàá ló bá ní òun á lọ so báwo ló ṣe wá fẹ́ lọ ló bá ní ká kọ́kọ́ lọ sọ́dọ̀ Sunday lọ èmi ò mọ́lé Sunday o. ó dà fún náà ti lọ bá àwọn kọ̀ọ̀kan náà bọ́tẹ́ balẹ̀ má dárúkọ wọn. bẹ́ẹ̀ni èmi ò mọ́lé Sunday wọn bẹ́ẹ̀ ni ó ṣe débẹ̀ o nígbà tó dẹ̀ yà wọ́n bá júwe wọ́n bá pe Ìgbòho ṣà wọ́n bá ní màmá kan ń bọ̀ o nípa àrọ̀ gangan o wọ́n bá ẹ sọ̀rọ̀ nípa ìkẹ̀kàn bẹ́ẹ̀ yẹn òun àtìyàn kan o wọ́n dẹ̀ ti sọ fún. bí mo ṣe débẹ̀ tí mo kàn lẹ̀kùn náà ní tání lórí ìyá Àjàgbé ní o wọ́n ń ta lẹ́fẹ́ rí wọ́n sọ pé bíbá ilé Sunday Igboho ló fẹ́ rí Sunday Igboho ó ti yọjú lókè. bí ìṣeré bí wọn. bó ṣe rí mi ló bá ní ẹ sílẹ̀kùn. wàláì ó lọ jẹ́ kí a wọlé. bí mo ṣe wọlé nìyẹn mi ò rí náà rí Sunday dọ̀bálẹ̀ gbàgàdà. èmi mo sọ bẹ́ẹ̀ fún. kò tiẹ̀ lè yà mí lẹ́nu. bíi pé
ẹni tí mo ti rí àbẹ ẹni tí mo ti ń wá tẹ́lẹ̀ n bá fọwọ́ fà sókè èlé bí fáwọn òkè. n bá àṣewá tó àṣemítì. bàbá ilé ìbá ń pàpà ìyẹn olówó lọ gàngàn ó ti lọ ó ti dé ó wá sọ iye tóógèètì checking point tó wà ó tó ló gbé ìyá ni. lọ́gbọ́n eré àní o. ibi táwọn gbọdọ̀ dé. ó ní òun ṣáà sọ pé òun fẹ́ rẹran ni òun fẹ́ ṣe kékeré kan ní ó ṣáà lọ bá wọn kò bá sẹ́kítì gàgán lé ẹran ilé yìí wọ́n mú kí ẹ kárí gbogbo tí ẹran wọn wà ó dání ó dẹ̀ lọ ó dé ojú ẹ̀ rí wọ́n wá fún wa lábọ̀ àbálò àwọn ajábọ̀ fún Sunday máa dé ẹnu nígbà tá a jábọ̀ fún tó bá lókè tó bá dìgbà báyìí owó lọ. àti ìgbọ́kọ́ ló gbé ibi àbí 200 million báyìí sorry 20 billion. ọjà sọ̀rọ̀ lọ́dọ̀ yẹn. wọ́n ló lé Ìgbòho béèrè owó náà tó ṣe. Ìgbòho béèrè owó. wàláì Sunday béèrè owó kò béèrè àkọ́bọ̀. èmi náà mọ̀ ṣùgbọ́n torí àwọn tó wà nínú ti sọ bẹ́ẹ̀. kò bá àkọ́bọ̀ lọ́wọ́ anybody. ok half lọ gbàgbé. kò àkọ́bọ̀. kọ́tà lọ gbàgbé. kò tiẹ̀ gba àkọ́bọ̀. kábíyèsí olúwa àti kọ́tà tó dídí kò gbà lọ́wọ́ anybody. wọ́n ní màmá ó lọ́rọ̀ lẹ́wà sọ fún òbí ó ní ó dà tó bá di jábà ó lóun lọ. so ó wá lọ before kí ọjọ́ tó dá fún wa kí ló dẹ̀ fà àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà ní gàngàn wọ́n ń pè pé ó wà lájúlẹ̀ kan pa wá tán ni. bó ṣe gbéra pé kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ nìyẹn ìyẹn ló fi fún Sálíù pé òun bọ̀ jẹ́rẹ́jọ́ ó lè ti gbọ́dọ̀ bá rí rí. tó ní ìbọn mọ wọn náà kọ́kọ́ bẹ lọ kí wọn lọ fún tẹ́lẹ̀. ó wá lọ kìlọ̀ fún wọn ni làwọn mọ Sálíù bá bẹ̀rẹ̀ sí dàbọ̀ bolẹ̀. wọ́n fún wọn lé wa kiri. so kí má ṣàfàájù lépẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá lọ lẹ́lẹ́kejì ìyẹn ni wọ́n fi fọ́ gbá ayé gbà nígbà náà lọ. so àwọn tí wọ́n mú tí wọ́n ní kí n lọ síbẹ̀ Dr. Fab ẹni tó jẹ́ president ìfẹ́lódún nísìnyí tó bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n jẹ́ àtàwọn kan máa láàyè àwọn ni wọ́n gbówó lẹ̀ nígbà yẹn tí àwa fi lọ tí máa gbọ́pà tó fi lọ sí gàngàn àwọn tí wọ́n gbówó lẹ̀ nìyẹn. kí owó kọ́ náà ìgbọ́n fẹ́ fún ló gbà yẹn pé ìjẹ́ẹ̀tì. owó kẹ̀ kí mo fẹ́ fowó ṣe nǹkan tí Sunday ń ṣe ọmọ tèmi ò lè ṣe àwọn ọmọ tèmi tí mo bí ìbànú láì wọn ò lè ṣe nǹkan tí mo ṣe fún ọ̀dà mọ́ nìyẹn pé àwọn yìí o kò ní jábọ́ kò dẹ̀ ní jábọ́ láṣẹ ìgbìmọ̀ àmì gbogbo ẹnikẹ́ni tó bá ní kó jábọ́ òun ò jábọ́ ọmọ rẹ̀ ó jábọ́ torí bí a ṣe bí ẹrú bẹ́ẹ̀ náà la ṣe bí ọmọ. bọ́rọ̀ èmi àti Sunday ti bẹ̀rẹ̀ fún wọn láti gbà yẹn mọ́ọ̀nì ó pọ̀ jù. kódà nígbà tí ìyá rẹ̀ lọ àwọn àkọ́kọ́ tó ṣẹlẹ̀ láàrin mi tó tá à ní sọ ṣùgbọ́n Sunday ọmọ mi ni ọmọ tó mú láyà mi ni mo ní sọ jù bẹ́ẹ̀ lọ. ìṣègùn ìyá wa àròjọ mùsùlùkù ṣùgbọ́n àgbọ́dọ̀ má tọ́sí ibi tí mo fẹ́ sọ ìyá wa awuyewuye ń lọ lóríṣiríṣi lórí ọ̀rọ̀ mẹ́gàràlì sí mẹ́gàràlì ìbánisọ̀ ti kú Ìgbòho ń parọ́ ni bàbá Akíntóyè ń pariwo kódà ó dárúkọ èyí náà kódà ó dárúkọ èmi àti ẹnjìníà tó wà lórí ìdílé ní ti wọ́n ní ìṣèbára sọ́mọ́ olùdè ní gbogbo wa kìnìkan ni wá ṣé lóòótọ́ ṣàgbówó lọ́wọ́ àwọn èèyàn. alágbówó lọ́wọ́ nínú tí àwọn ọmọ bá ń kò sí ahọ́n àtẹnu wọn jà èmi máa ń béèrè lọ́wọ́ pé ẹ̀tẹ̀ gbọ́ná kí ni problem ni ṣé ẹnìkan sọ sálárì fún yìí owó àpò ilẹ̀ náà nínú gbogbo àwọn ọmọ tó ń ṣe ṣọ́ọ̀bù yìí ẹlòmíì wà nínú wọn ìyàwó ti sá lọ ó kọ́ ọmọ lọ ẹlòmíì iṣẹ́ tó ń ṣe kò jẹ́ṣẹ́ mọ́ ọlọ́mọdé ṣìṣẹ́ oríṣiríṣiríṣi ó ti dé bá ọmọ yẹn lórí pé a lọ sílẹ̀ lérí a délẹ̀ lérí a gba Yorùbá nìṣọ̀ lórí àwọn yẹn wọn ló sọ pé rálì ò ní wáyé wọn ò sọ pé má mú ṣe náà a sọ tàkọ́kọ́ wọn mú ṣe a lọ sẹ́kọ̀ọ́ so lẹ́yìn yẹn wọ́n lọ Ọ̀yọ́ ká tó ṣe yẹn a lọ sí interchange ní Ṣàgámù
akúrò ọ̀rọ̀ Abẹ́òkúta bẹ́ẹ̀ níbo ni àti ìgbé rálì lọ rálì ó bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnnà aborímọṣù kò mọjọ́ ṣùgbọ́n ọkọ ìyàwó yóò ṣe kí ni ọkọ ìyàwó òde yóò sì pariwo síta rálì ń bọ̀ lọ́nà ẹ̀yin ẹ máa fojú sọ́nà ẹ máa fojú lọ́nà o rálì ń bọ̀ lọ́nà o àwọn ìparọ́ àṣìṣe bẹ́ẹ̀ ká máa mú bẹ́ẹ̀ àìsàn bẹ́ẹ̀ ká máa sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ rálì sí bẹ́ẹ̀ ó kì í máa tó túmọ̀ sí pé ká lọ fọkọ wa balẹ̀ rálì ń bọ̀ tó túmọ̀ sí pé rálì yẹn máa wáyé rálì ń bọ̀. màmá tó bá dijọ́ ẹ̀ àwọn kan fi ní ìyá jagun máa sá lọ ní ìyá jagun kẹ̀ wọ́n lẹ́ẹ̀mí ẹ̀ wọ́n máa sá wọn ní wọ́n máa tilẹ̀kùn wọ́n máa ṣe kí wọ́n máa sáré. rálì ta kọ́kọ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ta kọ́kọ́ lọ ṣe àjọ lẹ́kọ̀ọ́ débẹ̀ ni àwa ń bẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n ní àwọn ìyá ṣé rálì kan tiẹ̀ wà díẹ̀ sí bẹ́ẹ̀ ṣá. wọ́n láwọn ìyá àwọn kan tí wọ́n láwọn ìyá wọn yẹn wọ́n náà wọṣọ funfun wọ́n láwọn ìyá yẹn wọ́n láwọn ìyá àjẹ́ kí ni wọ́n pa àwọn ìyá tó wọṣọ funfun tán bẹ́ẹ̀ ni àwa sì mọ̀ pé ìyá gidi ni wá abiyamọ tòótọ́ ni wá òótọ́ ọ̀rọ̀ àdìdé ń dọ́nà lọ́hùn-ún pé ká wá dúró ti àwọn ọmọ wa ká sì rí pé kankan ò ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa kọ́kàn ò lè ṣẹlẹ̀ a sì dúró kọ́kàn ò ṣẹlẹ̀. a dúró ti àwọn ọmọ wa eléyìí tó ń bọ̀ yìí náà báàgùn ṣèṣe náà nìyẹn Ọlọ́run máa pa wá kó tó gbà yẹn ẹ̀sùn mi fún gbà wá ọ̀dọ́. Ọlọ́run dẹ̀ jẹ́ kí ẹ̀mí wá gùn jù bẹ́ẹ̀ lọ lágbọ́rọ̀ náà kọ́lọ́run má pa á sí kéré. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ mo bẹ̀rẹ̀ látòrí youth leader gbogbo Amáyọ̀wá tí gbogbo yín mọ̀ ní Òmeyọ̀ èmi ọmọ yòówé ọ̀dọ́ ni o. my honourable mo bẹ̀rẹ̀ látòrí ẹ̀ títí dórí gbogbo yín pátápátá papọ̀ àtọ́lúwa tó sì yìí àti gbogbo àwọn tó ṣe pé mi ò lè dárúkọ tí wọ́n ń ṣe ìjàngbara àwọn warriors akíkanjú àwọn akíkanjú àwọn warriors ní ìfẹ́lódùn gbogbo àwọn yìí tí wà ní ìfẹ́lódùn pátápátá àti gbogbo àwọn tí wọ́n ṣàwà nínú ìjàngbara tí mi ò lè máa dárúkọ lẹ́gbẹ́ tí gbogbo yín wà mo kí yín o ẹ kú àdúrótì ẹ kú àmúmọ́ra ẹ kú ìfaradà wọ́n gbọ́rọ̀ náà gbogbo ọlájọ́ máa jọrọ ilẹ̀ Yorùbá yìí láṣẹ Èdùmàrè gbogbo àwọn tíṣẹ́ ti tán lọ́wọ́ ẹ̀ wọ́n gbọ́rọ̀ náà Ọlọ́run ọba àánú alálẹ̀ á dìde wọ́n á dìde báyìí wọ́n á ṣe àánú fún wọn á jẹ́ kẹrán láàánú ẹ bá láàánú pàdé ẹ bá ìyọ́nú Ọlọ́run bá pàdé ànífẹ́ nìkan kan ṣàwátì inú yín o láṣẹ Èdùmàrè gbogbo ọmọ tákàrà bá kó lọ sínú ètò gbogbo ló ń kó padà wálé akókẹ́rù àwọn ẹrú àtẹrù ni àwa mọ̀ sínú àníṣọ kankan lórí ẹ̀ ọlágbára ẹ̀kẹ́rù wálé wọn ò ní fi ẹ̀jẹ̀ into location 419 láṣẹ Èdùmàrè àti tátà àbọ̀ ní báyìí o ṣébùlẹ̀ tó ní báyìí gbogbo ohun tẹ bá mu yóò máa bá yín lára mu èyí tẹ bá ń jẹ yóò máa bá yín lára mu ní sì jẹ ní sì mu lágbára Ọlọ́run gbogbo yín pápátá lẹ́jìrì ọmọ yín ní ṣọ̀fálẹ́ o àwa náà sì ní ṣọ̀fálẹ́ mo wá fi àsìkò kí ọmọ mi Sunday Adéẹmọ Ìgbòho òòṣà Adégbàyí a ní ìkáyé mo kí o mo kí mo yìn dáadáa orí dàjọ òògùn mo kí ọmọ yẹn ó kó àdúrótì ilẹ̀ bàbá rẹ̀ mo rántí ọjọ́ kìíní àná tí wọ́n gbó wá bẹ́ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n sọ pé owó rèé àní oko ṣẹ́ẹ̀kì iyekíye tó bá fẹ́ kó jáwọ́ oko ṣẹ́ẹ̀kì pé kó jáwọ́ nínú Yorùbá nìkan. billions of dollars tó bá wọ̀n. ó sọ fún wọn pé ó sọ fẹ́ni tó wá náà pé kó wọ ẹ̀kẹ́ rẹ̀. ìlà wà bẹ́ẹ̀. cyber mark lélẹ́yìí. wọ́n mú olówó tó mi. ṣé ìwọ ọkọ ṣé o lè ta àwọn èèyàn rẹ fún mi. àwọn èèyàn rẹ kó ta wọn fún mi kí n yá ní kó máa bá mi kọ ṣẹ́ẹ̀kì fún wọn fúnra rẹ tó gbó. sáré jìnnà ìwọ òṣèlú fúnra lẹ́yìn náà ìjọba àgbẹ̀. ó ní bóun ṣe ń sọ yìí ó ní ọ̀tá ẹyọ kan lòún jẹ́ òsì lè rí ṣe ẹni yẹn dẹ̀ sáré ya páàkì gbogbo ẹrù ó sálọ ní ó dẹ̀ sálọ. wọ́n wá fi ọjọ́ náà lọ́hùn wọ́n tún wá fi bẹ Ọlọ́run mo fi bẹ Ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ tó ní ẹ̀mí rẹ tó máa ń sọ pé ṣe fọ́ Ọlọ́run ọba ló lẹ̀mí rẹ agbọ̀rọ̀ Ọlọ́run ní gbẹ̀mí náà lójijì. ó bá ọmọ jìnnà láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀dá tẹ́lẹ̀dá tó bá wa kò tó bí sílẹ̀ fún ẹ ó fún ara rẹ̀ ní ó jì sí Ọlọ́run bá mi ṣẹ́gun ọ̀tá wá ṣẹ́gun òdì fún ọ téńté ní bá lẹ́kẹ̀ omi Sunday wà á ṣẹ́gun ọ̀tá wà á rẹ́yìn àwọn ọ̀tá ẹ̀ láṣẹ Èdùmàrè ó ní sì jẹ́ òní sì mú o
o sì ní báráyé fọwọ́ tì í lágbára Ọlọ́run ó ní ṣìwé ò ní ṣìsọ láṣẹ Èdùmàrè gbogbo àwọn tó ń tọ̀ lẹ́yìn o máa kó wọn yè ní òní kó wọn dànù so gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ dúró tọkàntọkàn ti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá Ọlọ́run bá ò dúró ti ẹ̀yin náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó ibi tẹ́ ẹ ti ń gbówó yẹn òní ṣòfò àbùdí tọlọ́pàá àbùdí tọlọ́sà Ọlọ́run máa bá mi fi ọ̀pọ̀lọpọ̀ ló máa bá mi fi rọ́pò fún yín mo kí gbogbo léèrè. ẹ ṣe àdúgbò gan ni ìyá wa nísìnyí mo fẹ́ kẹ́ bá wa. ó tún wá ní bàbá mi bá ń bí Akíntóyè. mo fi Ọlọ́run gbé wa fún mi fẹ́ sọ ìyẹn. bàbá ẹ̀mí yóò o gùn. kò ṣe ìtòrí ọmọ yín náà ló jẹ́ ọmọ tí bàbá tó pé ìgbà. ẹ̀mí yóò gùn bàbá ẹ tó bọ̀ pẹ́ fún wa lágbára Ọlọ́run bí Mósè ó ṣe kó àwọn ọmọ Ísírẹ́lì láàkún pípajá bàbá ẹ kó wa láàkún pípajá láṣẹ Èdùmàrè gbogbo àwọn tí wọ́n bá ń gbé ìgbésẹ̀ aburú lórí yín pé wọ́n pátá ni wọ́n tẹ̀lé bí fìyà náà ṣe tẹ̀lé Ọlọ́run sì bá mi fún yín lẹ́mìí gbogbo àtàrà líle èmi ti sọ fún yín bàbá lórí ìgbàlè mi sọ pé tó 120 láyé láṣẹ Èdùmàrè ẹ̀mí yóò gùn sì kò wá délẹ̀ lérí níjọ́ náà lọ́hùn gbé àsírí àyẹ̀bá gbélé wa lọ́wọ́ táwọn náà sì mọ ọkọ rẹ̀ lẹ́lẹ́ ni ó máa fẹ́ 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 àsíá Yorùbá nation lẹ́lẹ́ ni ó máa fẹ́. kí gbogbo nílẹ̀ kan sí o. àárọ̀ kí ìyá kó tó di pé ara ń pẹ́ ẹ jẹ́ ká mìíràn díẹ̀ ẹ jẹ́ àmìíràn fẹ́ra. àti máa gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn this is my wife and very master Yorùbá nation kì í ṣe peace o. ẹ má bínú kò sí àwa ló ń pẹ́ ní ìbí lèmi sí o èmi mò ń dára o jẹ́ kí àwa mìíràn ni wọ́n tó mìíràn sí. torí pé kí ni Yorùbá nation ló kó gbà Yorùbá nation ló wá gbọ́ gbà. àwa ọmọ ìyàwó Oòduà lásán bẹ́ẹ̀ wọn ò ní gbà ṣe wá ṣe Yorùbá nation ò ní padà sẹ́yìn o. Olúwo mi ọ̀gá náà mi Ìgbòho òòṣà Ìgbòho òòṣà àjùmọ̀ Fúlàní Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà. Ewúrẹ́ ló ń bọ̀ sọ̀rọ̀ lára ìwà àbùkù ojú rẹ̀ kò wá òbí ewúrẹ́ kò fẹ́. Àwọn ènìyàn wọ́n sọ àbùkù àwọn ènìyàn wọ́n ojú ọ̀rọ̀ àti ìrìnàjò orí olúwo ní ìpò oṣù àtàlílẹ̀ èdè odò àti pé ṣe máa mọ̀ pé ọgọ́rùn-ún ọdún láti láàárín ilẹ̀ Yorùbá àti ilẹ̀ ará òtún ó sì ti pé nìyẹn Yorùbá ò ṣe é mọ́ a ò ṣe é mọ́ àlùkò àgbẹ̀ ìyàwó Ìgbòho ló sọ òòṣà Ìgbòho ló sọ òòṣà. Yanita ló ṣàìkó ló ṣàwọ́, owó bàbá dárì Ìgbòho ló ṣàwọ́. Ọ̀sẹ̀ lẹ́ta ẹgbẹ́ àti ibi lọ́wọ́. Kò sí gbọ̀ngàn àti lọ àti bọ̀ ẹni bá dé ìjọba ṣe dé. Àwọn ìdájọ́ àwọn ọmọ ìyàwó Oòduà Yorùbá. Àwọn ọmọ ìyàwó Oòduà nílé bàbá àgbà nígbà yẹn nínú abẹ òkun sálábí ìṣèlú sọ àwọn adáwọ Sunday Igboho èèyàn máa ń gbé ìlà òyìnbó tó bá sọ nínú ibùdó ìyá ẹ̀kọ́ fún wa ìyàwó ẹgbẹ́ olùdàgbọ́ wọn ká tí nípa ìmúlẹ̀ kò lé ẹ̀yìn ní àwọn ọmọ ṣàbójútó ètò ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho bí pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bàbá tẹ́pẹ́ pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè èèyàn lè lè gúnmọ́ àìlè yẹyẹ kúkú gbà yẹn máa lẹ́jọ́ èèyàn ò ní gorí ìjẹ́ ó ṣàìsàn láyé ìgbà ẹ̀ bàbá ẹ̀gbọ́n wà
ẹ̀yin ará Yorùbá ẹ̀ka ó tún máa lò ọtúnjò ìyáwá jò mo kí ẹ̀sà ẹ̀dẹ̀ ìgbà rẹ̀ á kún sẹ́yìn ọmọ mẹ́ta ẹ̀yin ènìyàn wa ẹ wò ó mẹ́sàáyé sọ̀kọ̀kan kọ́kọ́ sọ sí mi lọ́kọ̀ àmá ṣé mo kéèyàn máa ń bízì náà fún òtún nílẹ̀ dàbí customer care line ni àwọn èèyàn lè fẹ́ bá yín sọ̀rọ̀ gbọ́dọ̀ lè fẹ́ bá yín sọ anything nípa movement ẹ bá wa farabalẹ̀ fún wọn ní nọ́mbà yín. máa ń gbé lè sí fún òun nọ́mbà. mo mọ̀ wọ́n lè fẹ́ pè yín bẹ́ẹ̀ mi ṣe pè ó lè tí bá ní nọ́mbà yín ṣé èmi lè pè yín wá. ẹgbẹ́ tó kó jọmọ mi ni mo fẹ́ fún yẹn nọ́mbà mi ẹni tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ ó pe máa bẹ̀rẹ̀ à. ló bá tán. ẹ pe máa bẹ̀rẹ̀ à. ló bá tán tàbí kẹ pé ẹni ajíjẹ́ tó bá mọ̀ ẹni freedom campaign àtẹ bá mọ̀ nọ́mbà àjàgùn òbí ni wọ́n ṣe mọ̀ fún God bless you ẹ ṣe àdúpẹ́ o àmọ́ ẹ wò mo dúpẹ́ this is a big honour torí mo mọ iye àwọn tí wọ́n ń tò láti gbé yín wá báyìí tó dẹ̀ jẹ́ pé èmi lọ́lọ́ ní kí n kọ́kọ́ dá lóhùn ṣe mo dúpẹ́ ìyá mi gbogbo ọmọ Yorùbá á tún máa ríra ó dìgbà kan náà kò sọ̀rọ̀ nìkan láwa ń bí o àwa ń lé agodo pẹ̀lú bọ́ọ̀dà wa Ìbíyẹmí TV ọmọ màmá gbọ́ngbọ́. bẹ́ẹ̀ ni o àjọwò àpapọ̀ náà ni o ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún ìlọsíwájú ilẹ̀ Yorùbá bọ́ọ̀dà wa Habib náà wà aráàlú wọ́n sì kọ́ lọ́wọ́ bọ́ọ̀dà wa Habib ọmọ ìyá ìjà gbọ̀ngbọ̀n tí wọ́n fi bàbá orí Sunday Igboho sí. ìyá mi ń ta máa rí yín tá a máa ba ló jẹ́ kò lè dé báyìí. àwa ọmọ kéékèèké tẹ̀dẹ̀ pọ̀n pẹ̀lú ọjà tó nípọn tí ẹ̀já jábọ́ lágbára Ọlọ́run ẹ̀yìn tí yín náà ò lè dá bó ti jẹ́ ẹni bá gbẹ́ kòtò fún yín akọ́kọ́ sùn bẹ̀. bẹ́ẹ̀ni o dandan àjàtúntà àtàgbà gbogbo àwọn tí wọ́n bá tọ́jú wáyé jọ tó jẹ́ ti yín ló ń rò wọ́n máa rá máa yé ni wọ́n ní kú o wọ́n fọ́ lójú wọ́n di létí wọ́n kú lọ́pọlọ wọ́n ní stroke débi pé bí wọ́n ń sọ̀rọ̀ gan wọn gbọ́ bí èèyàn kọjá lọ wọn rí ẹ̀fọ́ ọkàn wọn mọ̀ bí wọ́n kù àwa 95.9 tẹ̀lé àwọn 4.1 wọ́n wá sọ pé ẹ̀yẹ́ wèrè join the wèrè team.